Action pictures. Amelinos. Original there. Yeah, origin. Yeah. Origin. Origin. Rasta. Ara ó ti tó. Time ń lọ. Time ò lọ, ẹ bá mi rajà now. Lẹ́yìn náà ti dá báyìí at least. Mo kàn yẹ expect àwọn bọ̀dá mi kọ̀ọ̀kan ni. À ń bọ̀ láti America so. Then ẹ láwọn àwọn tí tó yẹ pé tọkùnrin bá mú wọn máa. Ó yẹ ní tó yẹ kó máa. Òkú sá máa ní àfikún máa fi mí. Kí ni màá fi mí sí yẹn gangan mo lẹ́mìí o èmi tẹ̀ ń wò rè ẹ bá fi lẹ́mìí ẹ̀ gbogbo ẹ̀mí ni cause mo need kí ọkọ mi kó máa ẹgbẹ́ èèyàn gbọ́dọ̀ marriage mi gbọ́dọ̀ bàbá yín kò pọ̀ sí so bàbá yín kò pọ̀ ọ̀rí bàbá wọn kò sàmbà mélòó ni àwọn yẹn kéékèèké làwọn bí mélòó ni advice kí n rà mọ ẹ kò lè ra sí ilé ẹ bá like iṣẹ́ so kẹ máa gbọ́ṣẹ́ lọ ẹ kàn fún mi mẹ́ta for now tí n bá dé iṣẹ́ máa lè padà wá fún bọ́ọ̀. máa fún yín kọ́tẹ́ máa fi ní ìsinmi fridge. Okay. Ẹ ṣé sir, thank you. Kí ni tá máa fi mix ẹ̀ ṣé kí fún yín mẹ́ta náà? Bẹ́ẹ̀ ni mẹ́ta wà. Èló ń gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn? Ó ti jẹ́ 36,100 naira. 36,100. Ẹ bá ń pack. Ó yá. Báwo lọkọ yín ṣe máa ń mix ẹ? Máa mix ẹ máa dà mọ́. So mo lè lo bí ẹyọkan ilé pẹ̀lú ìyẹn máa dà papọ̀. Ó dẹ̀ ti ṣiṣẹ́ fún yín dáadáa. Mi gan mo tún sá. Máa kẹtàn rìn. Ṣé ẹ lè test ok tẹ́ bá ti lò nǹkan tó bá ti fún yín ẹ padà wá bá mi. Ó dá yín lójú. Ó jẹ́ nǹkan tó ti lò fún mi ọkọ mi lò èmi mo kọ́sítọ́mà ló wá rà bí mo wá ní kọ̀ọ̀kan mi mo wá mú lọ́lé fọ́kọ mi. 36,100. No, eléyìí wọ́n ju èyí tí mo fẹ́ fún yín tẹ́lẹ̀. Okay, so èló ní gbogbo in general now. Ó ti jẹ́ 36,500. 36,500. Ẹ gba ọwọ́ ń ro mi gbọ́mọ́ gbé lọ sínú búùtù mi. Kí á fi ra nǹkan lọ́wọ́ mi? Owó? Yes. Ilé tẹ̀ ń jókòó. Why are you standing there? Mo máa jókòó ẹ̀gbọ́n. Yemi Eja ni mí lóòótọ́, bọ́ èmi ò lè gba owó ilé. Ilé tẹ̀ lè gbà. Ẹ sọ pé ó dá yín 36,500 àbí? Yeah. And I'm giving you money. Ele. Okay, show it. Báwo ni kò ṣe jówó yín? No. Lord, why you ní customer service ń bí báyìí? Lákọ̀ọ́kọ́, I mean, I've been standing for so long, and then your stuffs are dirty, and I still want to buy, and the next thing ń kọ owó. So èmi ò lè fọ́, bóyá mo rí yín, ẹ kó kí ni màá pè náà? Owó ẹyọ àbí. Yèyé lèmi nú ẹgbẹ́, Yemi Eja ńlá ni mí. Tí mi kì í ṣe ọmọṣẹ́ tó eléyìí kò ń ṣòwò ètò mi. Ẹ lọ́jà tán láàmú gbọ́jà mi. Why are you holding so tight? ọmọtẹ ya bá bí ẹ parí ẹ ẹ̀yà ní ìjọ. Ẹ gbà mo fún yín ẹgbẹ́wọ́ yín mo fún yín lọ́wọ́. Ẹ gbà. Kò ń ṣòwò tèmi fẹ́. Yemi Eja lèmi sẹ́ Yemi Eja ńlá. There is no customer service. Absolutely no customer service ní ṣọ́ọ̀bù yín.
ẹ má bínú. tí má jáde ṣọ́ọ̀bù yìí everybody ló wà àkọlọ́dọ̀ yín mọ́. bẹ́ẹ̀ ni. èmi àjọ tí a gbé. èmi kọ́ Yemi Eja ńlá ni mí. Ẹja ńlá ni mí tún ṣe ẹja kékeré. Ẹja ńlá ni. ọmọbìnrin kí ló gbójúlé? mo gbójúlé Ọlọ́run. ọmọ òkú ọ̀run dẹ̀ tún ni mí. ọmọbìnrin kí ló gbójúlé? mo tún wá gbójúlé ìyá mi. Àdùkẹ́ Àdè ó máa ń sọ fún mi pé kò sí fòyà. ìyá mi ti kú òbó ó wá gbáwọ́ ẹ̀yìn báyìí. mo ń rin ni. èmi gan fúnra mi ẹlẹ́gbẹ́ ọmọ ni mí. Yemi Eja ńlá. mo tún máa ń ṣe sàárà fáwọn ẹgbẹ́ mi lóòrèkóòrè. sọ àwọn ẹgbẹ́ mi tó bá jẹ́ pé lára àwọn ẹgbẹ́ mi ló wà ò ní mú owó ẹyọ ò ní mú wá fún mi. ọmọ wọn bá ń nọ́mbà kan ni. láyé àtijọ́ ìsìnkọ́ wọ́n ti ṣe nílò pé ká máa ná owó ẹyọ padà ní Nàìjíríà. èmi ò wá lè gbà wọn níbi táyé bá yí sí ní ká bá wọn yí sí. ayé ìsìn owó tà náà lè lè ṣí. ẹ lè bówó ṣàkùṣàkù lọ́wọ́ tèmi Cowry bágìdà owó tà náà ń sìn rè ṣẹ́rí òun rèé àwọn owó tà ná àtúná tó 200 àtúná 100 naira àtúná 1000. ó bá jẹ́ pé ọmọ ẹlẹ́gbẹ́ ni yín tó ọlọ́pàá pàdé ni mo kó wálé yín. ajé ni lóòótọ́ bí kò sẹ́mi gan ajé kò sẹ́yìn tó bá bẹ̀mí rìn láyé tèmi tó máa tòṣì. yes mọ̀ mí ni. nítorí rí mi ṣé mo jọ rí olóṣì lójú yín. yes jọ rí olóṣì bọ̀ tó bá wá jẹ́ pé ẹ wá dáyàn mọ̀ orí yèyé ẹ máa kọ́kọ́ kí mi torí mi gan ẹja ńlá ni mímì ṣọmọdé nínú ẹgbẹ́. Ẹ̀gbọ́n, I'm not here to argue. I have a lot of things to do. Ẹ̀gbọ́n. ó gbọ́ o. ẹ bá dé gbowó yín. Cowry mo máa gbá etí ọmọ yìí o. máa gbá etí. kí ni. ẹ̀yà ọmọ tẹ̀yà bá bí ẹ̀yà ní jọ. ẹ gbà mí. mo jẹ́rìí ẹ. ẹ gbà mí ẹ làjà. onígbélẹ̀. You are embarrassing me. You too, you are embarrassing me because kí lẹ kó wá ẹ là kí n wò owó ẹyọ ó ń ṣe tèmi ajé ni mo pè èmi kò wá ṣe irú ajé bẹ́ẹ̀ ó wọ́n ni wọ́n bá jáyé àtijọ́ màá gbà gbogbo pépà là ń nọ́ọ̀sìn kọ́ìsì gan ànámọ́ Nàìjíríà owó pépà tá a nọ́ọ̀sìn ni. ẹ máa gbélé gbọ́. ní pé kí ni. wà á gbélé gbọ́. ó jábọ̀. èmi ọmọ oníyà lọ́rùn ilé àtẹ̀mí náà lẹ́yìn tèmi àti kí àtẹ̀ fúnra rẹ̀ gbọ́dọ̀ bá mi fọ̀rọ̀ pẹ́ níbo ẹ bèrè mi wá sọ fún yín alájà Àjọkẹ́ ló sọ̀rọ̀ alájà tèmi tọ́ pẹ́ kò sọ́mọ náà àbọ̀mọ tó bá fẹ́ jọ ṣe níbo ọmọ ọjà mi síbẹ̀ mo láàfà mo níwò yìí ó tún láwọn Yemi Eja tó wà lẹ́yìn mi wọ́n ní kí n máa jó lọ́pọ̀ ó sọ̀rọ̀ oní mi lóye jọba kékeré kò sí nǹkan tí ó lè dé lórí fẹ́mi láìlè. alájà tèmi tọ́pẹ́ gbogbo ọba tí máa kọ́ọ̀lì kò pé méjì owó ni mo fi rọjà yìí owó ni máa fi pa níbo oṣòwò ẹ̀yọ owó tó ná ń sìn lèmi máa gbà èmi kẹ̀dá bá ń gbọ́ àpò ṣàṣàwòrà kò gbẹ́rí kò lè gbẹ́rí lápò tiwa kò wá ṣe bí owó ẹ̀yọ a ti nà rí láyé àtijọ́ báyé sí pépà là ń ná ń sìn dẹ́ bá ń gbọ́ 1000 200 500 100 naira òun là ń ná ń sìn kò wá ṣòwò ẹ̀yọ. ṣé à ń pè ọ̀kan yìí lásán ó ju $10. ó pè mí owó tó ń ná lèmi máa bá wọn ná. kílé tẹ̀ gbà. èlé lówó ló ṣì. kílé tẹ̀ gbà. mi ì lè gbà á. ṣe bá jẹ́ mi. èmi ò lè gbà á. mi ì lè gbà á láyé. ẹ káàsán. ẹ káàsán. ẹ jẹ́ ìbẹ̀rẹ̀ from top. ẹ káàsán. ẹ kúrọ̀lẹ́ ẹ kú gbogbo sọ́jà ń lọ. orí action yẹn ó pọ̀ gan gidi Oreofe lórúkọ mi. We have a TV show named Motherland Reality TV show. Ibẹ̀ la dẹ̀ wà níbẹ̀. Àwọn akọ ìsọkúsọ la máa ń sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé àwọn èèyàn máa ń yẹ̀bà fún tí wọn kì í fẹ́ sọ làwa máa ń sọ bí ọ̀rọ̀ owó ẹyọ bí ọ̀rọ̀ oko àtòbò bí
bí ọ̀rọ̀ bá ṣe ń dóra wa bá ṣe ń ṣe tá à ń tẹ ọkọ wa lọ́rùn lé tọkàn tẹ́yàwó lọ́rùn lé tá à ń tọ́jú àwọn ọmọ wa tá à jẹ́ kẹ́nìbọ̀dì búlì wọn ẹ mọ̀ reality nǹkan tó ń ṣẹlẹ̀ lágbègbè wa la máa ń sọ torí ẹ̀ la dẹ̀ fi wò pé ìsìn a rí i pé àwọn èèyàn ń wọ owó ẹyọ lọ́pọ̀lọpọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ ẹ̀ bá rí nírun ẹ rí lórí fìlà ẹ rí lọ́wọ́ ẹ rí lẹ́sẹ̀ a wá wò pé a tún lè padà sáyé ìgbà tí à ń ná owó ẹyọ gẹ́gẹ́ bí owó. So this is a test run. This is like a short clip to know, like a social experience. This is like a social experience to know if people still consider cowries as money and to know if people are still afraid of cowries. And pé ìyàtọ̀ wà nínú pé àwọn èèyàn bẹ̀rù cowries nínú ẹgbẹ́ súnmọ́ yín ìdìbò ẹ̀bẹ̀ ṣe kàn ẹ̀ kọ́ ní kàn pé wọ́n ti gbé wà láwa lé mi o bọ̀ ẹ̀ kàn ní kàn pé owó tí mo expect kọjá àkọlélẹ̀ bíi 10 million mo fi relé kì í ṣe owó ẹyọ ní ìfipá kí ló dé tẹ́ ẹ̀ gba owó ẹyọ yẹn padà gẹ́gẹ́ bí ọmọ tó ní ìjìnlẹ̀ nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kí ló tẹ́ yóò rí bí ajé náà ni bàbá ń jáde láàárọ̀ ìbámu ń gbàdúrà pé kárájé gbàjẹ náà ni kí ló tẹ́ ẹ̀ gbà lọ́wọ́ mi. Reason tí mi ò fi gbà yí pé ayé àtijọ́ lọ ti ná owó ẹyọ sẹ́yìn so ayé ìsìn 1,000 500 200 100 naira 50 naira owó tá à ń ná ń sìn nìyẹn owó tẹ kó fún mi yìí sìn lè kó fún mi kí n gbà kí wá lọ sọ́jà kí n lọ fi sanwó wọn nígbà lọ́wọ́ mi Ọlọ́run má di àṣòfò ààrẹ níṣọwọ́ gbà o ẹ ṣàánú mi o. ẹ bá mi ẹ̀sìn ẹbí mọ́kò lè ní ẹgbẹ́ ṣe níbọ̀ kan yín ṣe máa ń lù ó yẹn tó wà ẹ máa ń tẹ̀tàn rìn níbi ọjọ́ mẹ́ta. ṣe rí Oko Samba àti Predator lẹ́bàá ti mí sí ẹ̀ pọ̀ yéé orí ìyá mi o mi ìfẹ́ yìí bóyá lè strong tó máa sá ẹ lọ try ẹ̀ kẹ́ wá díẹ̀ mú àwọn ọmọ jẹ́kẹ̀ mi mọ̀ àbí tẹ́bá fẹ́ follow mi lórí TikTok Alájà Tèmítọ́pẹ́ mo dẹ̀ tún lọ Alájà Àjọkẹ́ Adé lórí Facebook Alájà Àjọkẹ́ Adé ni.